Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Òòrò ń kọ́ Ìlọrin Àfọ̀njá, Ìlọrin Àfọ̀njá òòrà máa jà sọ bọ̀ lọ́wọ́ máa jà ohun àná jẹ́ ti gbọ́ ohun àná jẹ́ ti gbọ́ gbogbo ìfẹ́ ló dùn gbogbo ìfẹ́ lọ́dún ló gbọ́ òye ní local government ó yá èmi bàbá aládùúkẹ́ dé èmi bàbá aládùúkẹ́ dé ààbò lọ́rọ̀ fẹ́ lójú èmi bàbá aládùúkẹ́ dé ààbò lọ́rọ̀ fẹ́ lójú ẹ̀yin òkè ọdẹ òkè ọdẹ òkè ọdẹ òkè ọdẹ ǹjẹ́ ẹ ti gbọ́ pé máa jà sọ́la ń bọ̀ lọ́nà ó máa balẹ̀ sí Kwara. Mo ní wọ́n kó ní iṣẹ́ mi lọ ní anywhere any dimension àdé gidigba á dára fún yín. Ìrònú ìkòkò ní ọ̀pájà ìrònú yín ló máa pọ̀ tá yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kẹ́ ẹ mọ̀ nísinmi ẹ̀kọ́ náà ò ní nísinmi. Mo gbọ́rọ̀ kan lénìí wọ́n ní ẹni bá ti ń bá ìsinmi jà kì í nísinmi ìyẹn ni pé àtìkiri ní pẹ̀ràn jẹ́ ọ̀tá yín ò ní nísinmi. Bẹ́ẹ̀ ni ẹni bá ti ní kẹ́ ẹ mọ̀ ṣe tètè yín kò ní nísinmi. Bó ṣe máa rí nìyẹn ẹ kú ìsinmi ẹ̀ní ẹ kú gbogbo ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ ta gbogbo ẹ yójúlówó ọmọ Yorùbá. Most especially the Kwara people, the Felodun, the Okeode, the Ekiti local government, Kwara, the Bominas, ẹ̀kún ṣàlàfíà léyà ẹ mọ̀ pé àjọ fẹ̀gbẹ́ kanra wa ní yóò dà fún yín ojú ò ní tì yín ara ò ní níyín lódò là ń bọ́gẹ̀dẹ̀ etí omi àwọn àgbájọ wọn àná pé ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè tí odò kì í dáhùn omi ní ráhùn rere ọkàn yín máa balẹ̀ ẹ bọ̀ lọ́wọ́ àwọn ajínigbé tàjínigbà. Ẹ jẹ́ ká kọ́kọ́ bọ́ báyìí pé mo kéyìn lórúkọ bàbá Professor Banji Akíntóyè bàbá dáadáa lọ́wọ́ bàbá tó ṣojú tó ṣẹ̀yìn mo wá kéyìn lórúkọ olóyè ṣe Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣàmájàsọ́lá kàkàkí Olódùmarè aníyèkáyé ògo àgbáyé ògo àgbáyé ẹni tó ń tì sí bó ti ń tira rẹ̀ sọ́nà eégún burúkú abitapoli lẹ́yìn àjọ̀nà aboríire gbèdè ń bí mi lérè pé ṣé oríkì Ìgbòho náà nìyẹn ẹni tá a bá ti lélélélélélé tá a lè bá bá ṣe máa ń kí wọ́n nìyẹn ojúlówó ọmọ àyèyè Èkìtì ọmọ ẹni tó bá jẹ́ ọmọ gidi tó ṣe é fi yan gan Èkìtì á ní ọmọ àyèyè ní mo kì í lórúkọ wọn. Mo wá fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba Kwara. Wọ́n jẹ́wọ́ wípé lóòótọ́ àwọn náà nífẹ̀ẹ́ aráàlú wọn. Wọ́n jẹ́wọ́ wípé n tó ń ṣẹlẹ̀ ní Kwara kò dùn mọ́ wọn nú. Kò sí ìjọba tó máa wà lórí oyè tí wọ́n máa jí ni gbé lọ́tún tí wọ́n máa pààyàn lósì tínú ẹ̀ ó dùn sí nígbà tí èsì dìgbò lógi. A dúpẹ́ lọ́wọ́ yín Abdulrahman pé ẹ ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ gbọ́ lọ́sẹ̀ tó kọjá pé ẹni kí Ìgbòho ọmọ wá ṣùgbọ́n gọ́ọ̀nà ti sọ pé òun ò sọ bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ òun ni ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ ẹ máa wádìí ohun gbogbo dáadáa kẹ́ tó sọ. Àwọn kan ti wá tú síta oní gómìnà ti ní kó máa wáyẹ àwọn onílára People's Congress ọ̀dàlẹ̀ People's Congress àwọn tí ò ní nǹkan ṣe àwọn àti Gani Abdulganiyu Adamu gbogbo ń sọ̀rọ̀ ẹ̀ fún yín lójoojúmọ́ pé Yorùbá èpò ni ló jẹ́ láàrin wa ń tán ṣe fẹ́ pò kẹ́ tètè ṣe fún àfòmọ́ ló jẹ́ ń tán ṣe fáfòmọ́ kẹ́ tètè ṣe fún. So mo dúpẹ́ lọ́wọ́ ìjọba Kwara àtẹ̀yìntẹ́ gbégbèsè most especially obìnrin kan tó jáde síta báyìí
nígbà tán lọ sí òkè ọdẹ tó ní wọ́n pọkọ òun yẹn ó tara abiyamọ bíyà ìyẹn ni gómìnà gbọ́ tí gómìnà tètè sá títa pé òun ò sọ bẹ́ẹ̀ o so a dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara fún ohun tán ṣe torí àwọn ọlọ̀tẹ̀ tí ń yọ̀ pé Ìgbòho kò lè wọ Kwara kò lè wọ Kwara kò lè wọ Kwara mo láyọ̀ láti sọ fún yín láṣálẹ̀ yìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kóòtù òjíire ọmọ odò tó dá ìwà pé má jà sọ́lá kàkà kí Olódùmarè ń bọ̀ ní Kwara lọ́sẹ̀ tó ń bọ̀ ní tí ní sọ dọjọ́ ṣùgbọ́n èèyàn ọmọ Kwara state ẹ máa gbáradì ẹ máa pè alẹ́ máa nísinmi lórí lẹ́yìn ẹ máa nísinmi lórí lẹ́yìn òpin máa dé bá ìgbégbé ayé ẹrú lórí ilẹ̀ yìí tí ẹ ní ìfọ̀kànbalẹ̀ gbogbo àwọn tó ti lé kúrò ní ìlú pátá lẹ́ máa padà sórí ilẹ̀ yìí mùsọ ẹ jẹ́ kájọ múra kájọ ṣe ká dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu tó fàyè gbà wá tí ò sọpọ́tì àwọn báńdíìtì tí ń lé onílé kúrò nílé tí ń lé ọlọ́nà kúrò lọ́nà pé rárá o ẹ jẹ́ kọ́mọ onílù orílù gbé ẹ jẹ́ kọ́mọ onílé orílẹ̀ lò ẹ jẹ́ kó nílé orílẹ̀ sùn náà ká dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódóodẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn torí igbe tá à ń ké tán wá dìde pé rárá o ibi tí nǹkan báyẹn bá ti ń ṣẹlẹ̀ tí wọ́n ti ń rékọ́dọ̀ almost 33 communities tí àwọn ará bíbá yìí ti lé dànù kúrò ní ìlú ó yẹ ká wá nǹkan kan ṣe sí a dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ẹ wà lẹ́yìn wa a rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá ṣọ́ọ̀ṣà àti ọ̀gá DSS all the commissioner of police gbogbo state kọ̀ọ̀kan a dúpẹ́ lọ́wọ́ yín inú mi dùn fún tẹ́ ṣe àwọn tí ìjọba bá ti ń gbọ́ igbe aráàlú tí wọ́n bá ti ń gbọ́ ẹ̀bẹ̀ aráàlú táráàlú bá ti sọ pé ara ń ni wọ́n lọ́nà báyìí tán dẹ̀ ń dìde tán gbà á tán wà nǹkan kan ṣe sí ara máa tó everybody ẹ̀yin gá lè fi rọrùn ṣèjọba tẹ́ fẹ́ ṣe bó ṣe máa rí nìyẹn ẹ̀ lè fi rọrùn àti fọkànbalẹ̀ ṣe ìjọba tẹ́ fẹ́ ṣe so mo dúpẹ́ lọ́wọ́ yín àti dúpẹ́ lọ́wọ́ kàkà kí Olódùmarè má jà sọ́lá wọ́n bubububububu torí Yorùbá wọ́n ṣèké mọ́ wọ́n parọ́ mọ́ èrò ọkàn àwọn ẹni bídẹ̀ náà ni pé kí má jà sọ́lá sọ wípé ọ̀rọ̀ Yorùbá ti sú òun èrò ọkàn wọn nìyẹn náà fi sọ wípé kò sẹ́ni tó lè gba Yorùbá àfàwọn nìkan wọ́n ti gbàgbé ìgbà tí wọ́n sọ fún wa pé Yorùbá ò ṣe é nu ẹnu fún Yorùbá ò ṣe é jà fún ẹni tó dẹ̀ dìde tó lóun fẹ́ jà fún ìran Yorùbá wọ́n gbógun tì í ṣùgbọ́n bẹ́ẹ̀ pógun bẹ́ẹ̀ pọ́gbọ̀n gbogbo ogun tẹ́ ẹ bá gbé orí yín ló ń lọ ká dúpẹ́ lọ́wọ́ kàkà kí Olódùmarè ẹni kún kékeré àdúrà obìnrin àdúrà ọmọdé àdúrà ọkùnrin àdúrà àgbà àdúrà àwọn arúgbó àtàdúrà àwọn òkú tó ti kú a máa gbà lórí yín Májàsọ́lá thank you for support your own already pé rárá o ní lajúlẹ̀ o ní gbà káwọn ọmọ àtọ̀rìn wá kán tẹ̀lé Yorùbá báṣubàṣu ká dúpẹ́ n tójú ti rí ó ti tó pọ̀ n tójú ọmọkùnrin yẹn rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní òun ò ní gbàṣẹ́ ẹ̀ mo ló sọ ó ní bàbá Èkìtì nígbà tán yìí àwọn ọmọ yẹn sì wà ní ọ̀dọ̀ àwọn ajínigbé ó ní gbé àwọn ọmọ yẹn ò jẹ́ kó ń sùn ká dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá tó dúró ti ìran Yorùbá nígbà ìṣòro Yorùbá ẹ̀yin Yorùbá lẹ́sọ pé ìgbà ìpọ́njú là á mọ̀ rẹ̀ gbọ́n pé kò sórí orúkọ tí wọ́n pè Fẹnuwú géètì content creator àbí ṣé mo gbà á Fẹnujáwáyà ó ń ṣe fíìmù ni ó ń ṣe sinimá ni ó ń ṣe tíátà ni ẹ̀tàtẹ́nà ni títí wọ́n ti lẹ́yìn rí wọ́n pọ̀bọ́ fún ìran Yorùbá wọ́n pa Yorùbá ni wọ́n fi Yorùbá rúbọ ni àwọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá ó dìde Alákà tó dìde Ìbàdàn
ṣé bàbá agboola ní gàngàn ńkọ́ ní ká sọ ni ìpakúpa tán pa bàbá oníbàbà àwọn lẹ́ni lẹ́yìn ìgbà yẹn èyí tó yẹ kán fèsì ọ̀tá ìran Yorùbá ọmọ Yorùbá gangan làwọn fèsì nígbà táwọn ọ̀dọ́ mọ̀ kó wọ́n ní bíbélì ẹni tí ò bá ti ní ó máa ń rọ̀ wọ́n lọ́rùn bọ̀tà títù kan ṣe máa ń ní wọ́n lára ẹni tí ò bá ti ní bíbélì kò lè níwàárí bẹ́ẹ̀ yẹn àgbà Yorùbá náà lẹ́dẹ̀ sọ pé ilé láti ń kẹ̀sọ́ ròde wọn dára nílé wọn dára níta ní ìlú tá a bí wọn ní o wọn ń sọmọ ìlú ọ̀hún o ìlú tá a gbé tọ́ wọn dàgbà gbogbo ìtẹ́yìn wà lọ́wọ́ wa májàsọ́lá yàtọ̀ sí yín òní mo fi ń pe gbogbo ẹ̀yin ọmọ Kwara State àìrí ẹni tí máa ran ni lẹ́rù tá a wá sọ wípé kó má wọ́rì pé kò ní ìdì àti délé tán ọrùn rẹ̀ ti wọ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹni tó gbé ẹrù sórí ẹrù tó tóbi dáadáa tí ò lágbára àti gbé mọ́ ọrùn ti wọ̀ ó wá rẹ́ni tí ó ràn ọ́ lọ́wọ́ pé ẹ gbé wá jẹ́ kí n bá yín gbé ó ní kó má ṣe òpò kó má ṣe yọnu ẹ má jẹ́ kí títí wá orí bẹ́ẹ̀ ọlọ́run máa yan olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kó kẹ́kọ̀ọ́ ọlọ́run wọn máa wá mọ̀ọ́mọ̀ gbé bàbá Bọ́lá Ahmed dìde láti lè bọ́ àjàgà àwọn ajínigbé ajínipa kúrò lọ́rùn wa ni mo láwọn kan ti lórí ọ̀fẹ́ lánàá wọn àwúlò fún ìran Yorùbá àwọn ató máa kógun lọ ìlú wọn ẹ̀mẹ́yẹ ọmọ arigidi táwọn ti pa abẹ́ ti gbàgbé ìtàn ìwé ìròyìn máa gbé ààrẹ yín fasos TB Joshua ọmọ onílùú dẹ̀lẹ̀ nìyẹn ìyá àti bàbá tó bí ọmọ arigidi ni ṣùgbọ́n ẹni tá a wá tọ́ ní arigidi oh my God ẹni tá a wá tọ́ ní arigidi tó jẹ́ pé ìyá ẹ̀ lọ́mọ arigidi ó gbógun ti ọmọ onílùú mo lẹ́ni tí ò bá ti ní bíbí rẹ̀ kò lè níwàá rẹ̀ ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má jẹ́ ẹ̀yin ọmọ Kwara Ìlọrin ìhòòrò òmù ara ẹ máa bá mi dárúkọ àwọn ìlú yẹ ẹ má jẹ́ kí títí yín ó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ dìde to find solution to this problem ajá yín ti lẹ́ni lẹ́yìn ó ti pọ̀ bọ́ ó yẹ kó pọ̀ bọ́ o ẹ gbà bẹ́ẹ̀ dáhùn ẹ̀yin bọ́dà mi ní Kwara ẹ̀yin gbogbo ọmọ Ìgbómìnà owó ni èjẹ kìíní jàgbádùn eléyìí ò jowó mọ́ o kò dé jàgbádùn ẹ̀jẹ̀ èèyàn ní í mu kábàá lè tètè fòpin sí tí ń mu ẹ̀jẹ̀ wa tí ìgbowó mọ́ ṣé mo sọ Ìgbómìnà yẹn dáadáa ajá wa ti wá lẹ́ni lẹ́yìn we must kill our boss oh God òyìnbó yẹn ti tún fẹ́ máa bọ̀ máa gbà padà bàbá Bọ́lá Ahmed Tinubu ń bẹ lẹ́yìn wa to say no to kidnappings in Kwara State. The governor Abdulrahman tí mo gbà Abdulrahman Abdullahi abi mo ṣe àmọ̀ pé Abdulrahman wà ń bẹ àwọn náà ń bẹ lẹ́yìn wa pé rárá ẹ jẹ́ kí gbogbo wá inú òdùn wọ́n ti sọ pé ní gbogbo gómìnà títí ń jẹ ní Kwara State pé wọ́n apààyàn àwọn àjíyàn gbé bí irú eléyìí rí ká má bà orúkọ wọn jẹ́. The Inspector General of Police ń bẹ lẹ́yìn wa Director of DSS wọ́n ń bẹ lẹ́yìn wa Ọlọ́run wa déládé wa fi Sunday Igboho ọmọ tá a lélélélé tá a bá mo ti sọ lọ ní àárọ̀ mo ní wọ́n mọ̀ ọ́n lé ṣùgbọ́n wọn ò ní bá torí tó bá ta bá ní wọn à ní lé àjẹpọ̀ nǹkan wà lójú kan nìyẹn ṣùgbọ́n Sunday Igboho ò ní dúró lójú kan bí wọ́n ṣe ń lára ẹ̀ tó lọ́mọ ọlọ́mọ ń tẹ̀síwájú Ọlọ́run wá fi déládé
Ọlọ́run wá fi ìfẹ́ ìran Yorùbá sí Sunday Igboho lọ́kàn. Ṣé rí pàjá wa ti lẹ́ni lẹ́yìn? Ẹ̀yin ọmọ Ìgbómìnà, ẹ̀yin ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu ń dùjú yọ. Ó yẹ kí ajá wa lè pọ̀ bọ̀. Àkókò rẹ̀ láti kọ ìyà pé ẹ má jí wa gbé mọ́. Ohun tó yẹ kí àwọn ìjọba ó ń ṣe kán ṣe náà ti ń ṣe yìí o. Ìjọba ti ń gba ìyànjú títí wọn. Ó wá tó àkókò fáwa náà láti gba ìyànjú títí wa. Àbádẹ ṣe kínní o, ìjọba ni ò sí lẹ́yìn wa. Ẹ ló ìyá mi, máa pè yín padà mo yóò kù, máa pè yín padà mo wà lórí program. Àwa ìbádẹ ṣe kínní o, ìjọba ni èsì lẹ́yìn wa. Tó bá ṣe tí bá ṣe pé ìjọba ń bẹ lẹ́yìn ya ni, àwọn tí a lù àti a pa wá ní ìpakúpa yìí, ẹ̀bá máa ráàyè láti máa pa á ní ìpakúpa. Ìjọba ti wá wà lẹ́yìn wa náà. Àdèlè torí pé ìjọba wà lẹ́yìn wa ká sì wà wò. Èrè ìdí tí Ìgbòho fi fẹ́ wá sọ́dọ̀ yín nìyẹn. Pé ohun gbogbo ló létò. Ohun gbogbo ló létò. Pé ajá wa ó gbẹ́dọ̀ pọ̀ bọ́. Torí a ti lẹ́ni lẹ́yìn. Tájá bá dẹ̀ lẹ́ni lẹ́yìn ṣe ìran Yorùbá sọ pé máa ń pọ̀ bọ́ ni. Ajá tó bá lẹ́ni lẹ́yìn tí ò pọ̀ bọ́, tí ọ̀bọ bá wá pa á, ta ló wá jẹ̀bi? Ẹ̀yin ọmọ Ìlọrin, most especially all the Ìlọrin Kwara South, ṣé ti ń palẹ̀ mọ́? Ìgbòho ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mi tí ní dárúkọ ọjọ́. Ìgbòho ń ṣe kí ni? Ó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ijó wa yẹ kó di ijó àjùmọ̀jó. Àwẹ̀ wa jẹ́ kó di àwẹ̀ àjọgbà. Àbí bẹ́ẹ̀ kọ́? Ijó wa yẹ kó di ijó àjùmọ̀jó. And Igboho did not come to Kwara State because of religion. Ìbàdàn ni láti headquarter. Nílé Májàsọ́lá, ọmọládé ládé aláàfin ọ̀ládé adé aládégún lágbà fàlàáfin ọmọládé jẹ́jẹ́ fún irúmọlẹ̀. Eégún burúkú abita pólì lẹ́yìn àjọ̀nú aboríire gbèdè. The Májàsọ́lá that I know did not come to Ilorin, Kwara State because of religion. Ó wá nítorí to save the life of all our people there. All the Kwara State general, most especially the Kwara South. Kò sí tó kàn wá pẹ̀lú religion. Ẹ̀mí sì wà lèèyàn ṣe ń pariwo religion o. Ó ní mo fi sọ wípé tí ajá bá lẹ́ni lẹ́yìn, ó yẹ kó pọ̀ bọ̀. Ẹ̀yin ọmọ Ìgbómìnà, mà nígbàlejò ọ̀ràn. Àlejò ọ̀ràn tí ń lé yín kò ní ìlú Ọlọ́run ó sì di rẹ̀. Ọ̀nà tọ́lọ́run fi sí di rẹ̀ lọ́lọ́run fi ní pé kí Sunday Igboho kó máa bọ̀ lọ́dọ̀ yìí. Ṣé ẹ rẹ́dì? Ṣé ẹ gbáradì? Ẹ bá wá fún Sunday Igboho láyè kó wá ṣe kọ́ńtẹ́ẹ̀tì lọ́dọ̀ yín náà. Ẹ bá wá fún Sunday Igboho láyè kó wá entertain yín náà. You know that Sunday Igboho know how to act film. Bí àwọn olórí burúkú tó ń ṣe máa ń sọ. Ẹ bá jẹ́ kí Sunday Igboho náà wá àti fíìmù. Kẹ́ ẹ bá lè rí légbé, kẹ́ ẹ lè rọ́nà, kẹ́ ẹ lè ní ìfọkànbalẹ̀ lórí ilẹ̀ bàbá yín. Ni mo fi ní pé ajá tó bá lẹ́ni lẹ́yìn ó yẹ kó pọ̀ bọ̀. Ẹ̀yin ọmọ Kwara State, ẹ̀yin olùgbé Kwara State, ẹ̀yin ọmọ Ìgbómìnà,
gbogbo orúkọ yẹ ó sápá mi lórí ni bọ̀tí mo yẹ rántí òun àrán pé tó máa pàtàn ìlú mi ní Ìpotì wọn á pa mọ́ àjàṣẹ́ èpo. Ṣé ti ń gbáradì májàsọ́lá ń bọ̀. It will be a great opportunity to all the Kwara South people to welcome Sunday Igboho, to dialogue with all the government officials, most especially Mr. Governor, all our kábíyèsí ọ̀nà tí a gbà láti ṣẹ́gun àwọn ajínigbé ìbàjẹ́ Yorùbá. Májàsọ́lá ti ń sọ dáadáa tipẹ́ ọmọ Yorùbá tó bá jẹ́ ajínigbé yóò fi mú kàtà òfin. tó lọ́ọ̀ṣì ìrú ẹkùn Akẹ́yìndé gbẹ̀gbọ́n tó ń bí àwọn onílara People's Congress nínú, àwọn tí ò lógo tó ń sọ wípé ènìyàn kan lo ògo wọn, àwọn tó jẹ́ pé iṣẹ́ ibi ló kún ọwọ́ wọn, all their record full for evil. Mo lẹ́nu àná sí ẹni mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀rù bà mí. I don't know the reason why Gani attack Sunday Igboho. Àwọn ẹ̀mí ẹ̀ méjì, oh my God, ẹ má jẹ́ ń dárúkọ. Torí àwọn yẹn ló fi ń gbógun tì í. It is because those two people, they love their people. Èrèdí táwọn fi lọ join OPC nígbà ayé bàbá Fẹ́dífàṣẹ nìyẹn, to fight for their people, to Koyas to their people. Yẹ Koya oní Koyas. Àdé àníkẹ́ máa bá mi gbé lọ to Koyas. But nígbà tán rí pọ́ ti yàyàkuyà, àwọn step back. We have opportunity now. The Kwara peoples, most especially Kwara South. Gómìnà ti sọ pé òun sọ pé kí Sunday Igboho má wá. Ta ló bí òun ló ń jẹ́ bẹ́ẹ̀ tóun á ní kí Sunday Igboho má wá? Nígbà tóun ṣe apààyàn, tóun ṣe abàlújẹ́, pé òun gómìnà lòun ṣe ẹni tí ó máa rí ẹni tó máa ràn òun lẹ́rù. Ta ní pé no, òun ò ní ìdí ẹ̀. Ìrẹ́kùn. They want to launch Ìrẹ́kùn security network in Kwara State. Ẹ̀yin ọmọ Ìgbómìnà, are you prepared? Are you ready to collect your land back? Are you ready to collect your town back, your community, your heritage? Tati lé yín kúrò nídìí ẹ̀. This is the only way. This is the only opportunity to regain all what belong to us. Ẹ̀yin tèmi ní Ìgbómìnà. Mo ní màmá nígbàlejò ọ̀ràn. Nígbàlejò ọ̀ràn. Àwọn yìí yọ wá lẹ́nu. Ìdùmarè ó sì di wọn kúrò. Èrè ìdí tí Ọlọ́run ọba mi òkè tó fi gbé Sunday Igboho dìde nìyẹn. Ìlú tí Sunday Igboho bá ń bọ̀ lọ́dọ̀ wọn tó wá ní pé kán lọ mú mílíọ̀nù wá kó jáde síta kó mọ̀ bọ̀ ọmọ Adéyẹmọ pé mò ń bọ̀ lọ́dọ̀ yín ẹ lọ mú owó wá. Kò sí àfi tó bá tún máa náwó ara ẹ̀. Kì í ṣe pé àbí ó tún máa ná owó ara ẹ̀ ni. That is the type of people, somebody that we supposed to love. Ọmọ olóṣèlú ní ìlú. Ìgbà tó lóṣèlú lu àwọn lánàá, èrè wo lẹ́yìn yóò bá jẹ lára wọn. Wọ́n pa yín ní ọmọ. Àwọn rí àwọn ọmọ yín bí ẹni rẹ́ lánìí. Wọ́n rí àwọn ọmọ yín bí ẹni rẹ́ lá. Ojo tí pera rẹ̀ ní jagunjagun. The majority pain that Kwara have today caused by Gani
Ganiyu Adamu abẹ́ ti gbàgbé ńgbà tó lọ sí Kwara pé òun fẹ́ lọ fọba Yorùbá jẹ lọ owó ló wá lọ kì í ṣọba Yorùbá ló fẹ́ lọ fi jẹ. That is the mo lè sọ pé that is what put petrol in problem of Kwara State. Ìgbòho wá láti wá insult ẹni ọba o. Ìgbòho wá láti lé pé òun fẹ́ wá yọ ọba kan lóyè. Ìgbòho wá láti lé pé òun fẹ́ wá disturb ọba. You know Sunday Igboho as a gentleman, respect, nípa ká bọ̀wọ̀ fún yàn, excellent. Nípa ká má fojú pààyàn rẹ̀, excellent. Ṣùgbọ́n ẹni bá ti jẹ́ ọ̀tá ìran rẹ̀ lọ̀tá Sunday Igboho. Ọ̀tá ìran mi, ọ̀tá mi náà ni. Sunday Igboho ló yẹ ká máa pè bẹ́ẹ̀. Ọ̀tá ìran mi, ọ̀tá mi náà ni. Ọ̀rẹ́ ìran mi, ọ̀rẹ́ mi náà ni. Ẹ̀yin ọmọ Ìgbómìnà, all the Kwara South, Sunday Igboho ń bọ̀. Ṣé kí n máa kọrin tí mo máa ń kọ yẹ pé ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Ìgbòho. Ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá. Ẹ̀yin Ìlọrin ṣé ẹ ti múra o. Ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Ìgbòho. Òmùàrán ẹ kó ìmúra sílẹ̀ ẹ̀yin Òró fún dídé Májàsọ́lá. Ẹ kò ṣe ti múra. Ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Ìgbòho. Òòṣà ni o. Ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá. Ajá wa ti lẹ́ni lẹ́yìn ẹ̀yin Kwara South. Ajá wa ti lẹ́ni lẹ́yìn. Ẹ jẹ́ ká pọ̀ bọ̀. This is our only opportunity. Àwọn àgbà àjọ̀wọ̀n ànáwẹ́lẹ́ ẹni tó bá tó nígbà là ń fọ̀rọ̀ lọ. Kì í ṣẹni tí ò lè dáfa okó òbọn kó máa sọ fún yín pé òun lòun máa gbà yín là. Kì í ṣẹni tó jẹ́ pé wọ́n ń pa yín lọ́tùn wọ́n ń pa yín lósì kò kàn owó ló kọ́kọ́ máa béèrè lọ́wọ́ yín. Kì í ṣẹni tí ó jẹ́ pé owó ti jàrá báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ pé ẹni bá ń gba ní ńlá kì í ní ìgbéraga kì í ṣẹni tó máa gbé aṣọ ìgbéraga wọ̀ pẹ̀lú ọ̀pá òró dání. Tóun gan mọ̀ pé iṣẹ́ ọwọ́ òun ò dá ní ilẹ̀ kóòtù ojíire. Tó mọ̀ pé ọ̀dájú ènìyàn lòun. Tóun gan mọ̀ pé orúkọ tóun nílé ní ẹ̀mí ọmọ Yorùbá ló fi gòkè. I pity all the South Kwara that still follow that fool tó dẹ̀ ń fún yín tó fi yín rúgbó. I pity all of you. Ntí ò jẹ́ tí ń pera ẹ̀. I pity all of you. Ẹni tó ń fi ọjọ́ ọ̀la yín tó fi ń ta káìtì bí àṣà àwọn ọmọdé yìí òde òní. I pity all of you. Ọ̀rọ̀ àwọn àgbààgbà ni o. Ẹ má bínú bóun mi ṣe rí o. Wọ́n ní àìlẹ́ni lẹ́yìn kápọ̀ bọ́ mo ti sọ lẹ́ẹ̀kan. Ọ̀rọ̀ àwọn àgbààgbà ni o pé àìrójú tó ká máa wá ìrójú kiri. Ọ̀rọ̀ àwọn àgbà ni àti ìrójú náà o. Kò tún yẹ ká máa wá ìrójú kiri. We have already seen the opportunity to free ourselves, to return back to our Canaan land. Ìlú oníkálukú yẹn ní Canaan land yìí. Èrè dídí Ọlọ́run ọba mi fífò ntẹ̀lú ìlú ẹkùn nìyẹn o. Ẹ̀yin South Kwara, Kwara South àti South Kwara àti South Kwara South omi ẹ̀kọ́ ni. Mo ti sọ fún yín anything tó bá ti jẹ mọ́ òyìnbó àdé àníkẹ́ máa fi bá mi tẹ̀lé lọ. Mo gba PhD ní University of Tailoring. Overgraduate lèmi mi ò sì ní undergraduate overgraduate. Ẹ mọ̀ pé òyìnbó ti tèmi máa lágbára. This is the only opportunity that we have. Ẹ̀yin South Kwara South. Ẹ̀yin ọmọ Ìgbómìnà nílé lóko. Ẹ pé àwọn èèyàn yín
wípé kán darapọ̀ mọ́ Ìrù-ẹkùn ajá wa ti lẹ́ni lẹ́yìn ó gbẹ́dọ̀ pọ̀ bọ́ o. We must not miss this opportunity that Baba Bola Ahmed give to the Yoruba now to deliver ourselves in the hand of the bandit. Àwọn tí jí wa gbé wọn fojú rẹ̀ wò wá o, wọn fojú rẹ̀ wò wá. Orí ọ̀fẹ́ tí Baba Bola Ahmed Tinubu fún wa yìí, orí ọ̀fẹ́ tí commissioner tí inspector general of police fún wa yìí, orí ọ̀fẹ́ tí all our able governor tán fún wa yìí, DCP ẹ̀yin Kwara South, we must not miss it. Ọ̀nà wo la nígbà miss ẹ̀ ẹ jájọ darapọ̀ mọ́ Ìrù-ẹkùn yìí o. Àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ́ẹ̀ o, wọn padà o. Àwọn bàbá wa fìjìláńtì hunter wọn padà o. Ẹgbẹ́ olórí burúkú kan tó fẹ́ máa dà wá láàmú náà ni àwọn onílára People's Congress tí Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn o, torí àwọn ti lọ sílé tí lọ wọ́n ti lọ rán aṣọ àbùkù wọ́n ṣẹlẹ́yà kiri. Ẹ rí wọn ẹ̀yin náà rí wọn wọ́n ṣe ń ṣẹlẹ́yà ara wọn kiri. Ẹ rí wọn bí wọ́n ṣe ń ṣe kíni, bí wọ́n ṣe ń ṣẹlẹ́yà ara wọn kiri. Ẹ rí wọn wọ́n ṣe ń dojú ti ara wọn. Ọmọ Gani ni mí, Gani ò rí títí ẹrù òkú bí Fúlàní bá gbé ẹ àgbégbé ni bí ọwọ́ báńdíìtì bá bá ẹ ìjọ tẹ́ máa sọ fún Gani pé ọwọ́ báńdíìtì ti bá ẹ ìjọ yẹn ló máa ní ká lọ bá àwọn ra tọ́kì wà kó n fẹ́ jẹ tọ́kì. Àwa gbégù ṣé gúdà náà gbé síwájú ẹ̀ níbẹ̀ àbí gobek ọmọ ọlọ́mọ wa mú gobek àwa yóò bá mu àwa yóò bá kú. Máa pa 1 million ọmọ OPC lẹ́ni kò kán Gani ó ti fi wọ́n rúgbó ti lówó. It is better that we follow somebody that care for us. Mi náà ń bá darapọ̀ gómìnà wa ló ní wọn gbẹ́dọ̀ wá, gómìnà ò sọ bẹ́ẹ̀ o. Abdulrahman Kwara Ìlọrin gómìnà Ìlọrin ò sọ bẹ́ẹ̀ o. Gómìnà Ìlọrin ní pé tó bá ti yá Sunday Igboho kó máa bọ̀ ilé nílé ẹ̀ o. Ẹ̀yin ọmọ Ìgbómìnà ọmọ àbámu tábà ti kúrò ní ìlà òkèlà ìlú mi la máa kàn. Tábà dẹ̀ kúrò ní ṣé erímò pé Kwara ní Gbàmù àti Dọ̀tun Èkìtì. Ọ̀lẹ́ fi ń bọ̀ tó máa ní pé Èkìtì local government ní Kwara state. Kẹ́ lè mọ̀ pé omi ẹ̀kọ́ ni. Ẹ jájọ. The only opportunity we have kájọ lò ó. Ẹ má jọ yẹn ẹgbẹ́ tí ò lógo. Ẹ̀yin Sunday Igboho Bọ́lá Ahmed ló wà lẹ́yìn ìgbà tí Jonathan wà lẹ́yìn wọn oore wo náà ṣe wá. Ìgbà tí Jonathan wà lẹ́yìn wọn risk náà ṣe wá oore wo náà ṣe wá. Jùkú wọn pa àwọn ọ̀dọ́ wa tí tọkọ-tìyàwó bá ń jà wọn á gbógun lọ́bẹ̀ wọn á mú ọkọ wọn á lù àlùdè tá bá tó sí obìnrin tóbìnrin yóò bá gbà fún wọn ó dáràn àfi kó má nà níwájú ọ́fíìsì wọn àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ẹ̀rìn yamayama rédèrèdè yẹ you will never see it nínú Ìrù-ẹkùn. Ìrù-ẹkùn made for secure the life of the Yorubas. Ká fọ ilẹ̀ wa mọ́, ká fọ oko wa mọ́, ká fọ igbó rìsáàfù wa mọ́, kí àwọn àgbẹ̀ kó lè rí oṣẹ́ ṣe. Yorùbá ní pé tébi bá ti kúrò nínú iṣẹ́ àbùṣebùṣe. Ẹ̀yin South Kwara South omi ẹ̀kọ́ ni o. Bàbá Èkìtì dorí òyìnbó kodò. Mo ti sọ fún yín pé mi ò kàwé ṣùgbọ́n àìdí ànìkẹ́ máa bá mi gbé lọ. Àjọ ń gbọ́n tí mò ń sọ o. A ò gbẹ́dọ̀ pàdánù orí ọ̀fẹ́ tá a ní. Èrè ìdí ni Sunday Igboho fi ń bọ̀ ní Kwara State ní ọ̀sẹ̀ tá a mú lọ́sẹ̀ yìí. Today èyí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀
today is 19 mi ò tí ní dárúkọ bó ti mú mi pọ̀pọ̀lọpọ̀ inú yín ti mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ déètì yẹn lọ máa sọ fáwọn èèyàn yín. Gómìnà ti sọ pé òun sọ pé kí Sunday Igboho má bàa pé Sunday Igboho you are welcome lójú bá ti àwọn ọlọ́tẹ̀ lójú ti àwọn ẹgbẹ́ onígi òro People's Congress lójú bá ti wọ́n ojú ti wọ́n. Gọ́vnà Rasaki Abdulrasaq ṣé Abdulrasaq dàbí Abdulrahman ní kí Ìgbòho má bọ̀ so lọ́sẹ̀ tá a wà yìí Ìgbòho ń bọ̀ ní Kwara State. Ìjà náà ti pé ọ̀la ṣe ìgbáyé gan ṣì wá ju àwa náà lọ èní nìkan la jù lọ torí àti láì ní kọjá báyìí. N tó ṣẹlẹ̀ láago mẹ́rin èmi àtẹ̀yìn lè jókòó ká máa sọ ní pé dédé aago mẹ́rin ló ṣẹlẹ̀ ní aago méjì láàárọ̀ ohun tó ṣẹlẹ̀ ní aago mẹ́jọ àárọ̀ ohun tó ṣẹlẹ̀ kò sẹ́ni nínú wa tó lè pa ìtàn ọ̀la o. Ilẹ̀ tó máa mọ́ ọ̀la no one of us can say anything about it. Èrè ìdí tá a fi gbẹ́dọ̀ gbáradì dé ọ̀la nìyẹn. Ọ̀la ẹni ló dẹ̀ ṣe kókó bí ọ̀la ẹni dẹ̀ ṣe máa rí ìní wa láti máa mọ̀ tó ẹja gbáradì ìjọba ń gbìyànjú di tiwọn but let us secure ourselves. Ẹ má gbàgbé last year ọ̀gá DSS ó ní we should not wait for army this police ó ní we should gather together to save our land. Ká organize ara wa. That is the reason that Baba Tinubu fún àwa Yorùbá lórí ọ̀fẹ́ kì í ṣe Yorùbá nìkan ló fún lórí ọ̀fẹ́ wọ́n fún àwọn ẹ̀yà tó kù náà lórí ọ̀fẹ́ but ó fún àwa Yorùbá tó ti Yorùbá ló kàn èmi ní Ìgbòho náà fi gbé ìlú ẹkùn kalẹ̀. Báwọn kan bá sọ fún yín pé àwọn gangan ní odidi ẹkùn ẹ sọ fún wọn pé iṣẹ́ tó ti ń ṣe é bọ̀ látijọ́ yìí kí ni èrè ẹ̀ tí Yorùbá jẹ so ẹ jẹ́ ká la orí wa ẹ̀yin ará Kwara ẹ gbàlejò Sunday Igboho ní ọ̀sẹ̀ táwa yìí ẹ gbàlejò Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá ẹ lọ múra lẹ̀ ẹ pera yín jọ kájọ jíròrò they want to launch ìlú ẹkùn in Kwara State pẹ̀lú àtìlẹ́yìn Governor Abdulrahman pẹ̀lú àtìlẹ́yìn Commissioner of Police pẹ̀lú àtìlẹ́yìn àwọn DSS tó wà ń bẹ̀ ṣe gbọ́ mi àwọn máa mú yín kò sí ní tó ń jọ ìjọba tẹ́ bá ń gbọ́ tí mo bá sọ wípé tájà bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ ìjọba tó wà lóde òní ó ń fẹ́ àlàáfíà fún ẹ̀yin ọmọ onílùú èrè ìdí tẹ́ ń fi lọ́wọ́ sí nìyẹn pé Sunday Igboho ìwọ ló kájú ẹ̀ bí àwọ̀ ò bá kájú ìlú yíya ní yóò ya Igboho kájú ẹ̀ ó kájú ẹ̀ o. Àwọn tó yẹ ká máa pè ní janujanu ní pèyàn ní janujanu tí wọ́n á lè dábàá gbé wọ́n á jagun nílé bàbá ẹ̀ rí olè ní bàbá wọn ń jà ọmọ ẹni tí ń jalè àtọmọ ẹni tí ń jagun ṣe rí pé ó yàtọ̀ síra wọn ẹni tó ń jagun tó ń kó ẹrú wálé ó yàtọ̀ sí ẹni tó ń jalè tó ń kó ẹrù ẹlẹ́rù lọ ẹni tó jagun tó kó ẹrú wálé ó sọ ní di púpọ̀ ẹni tó jagun ẹni tó jalè tó kó ẹrù ẹni lọ ó sọ ayé ẹni ṣòfò ni ẹ má jẹ́ kí Ganiyu Adamu sọ ayé yín ṣòfò mọ́. This is time for us to support everything in ìlú ẹkùn wọn à ní ẹ mówó wá o mo ti sọ tipẹ́tipẹ́ tẹ́nìyàn kan bá jáde síta pé ìlú ẹkùn wọn ní kẹ́ ẹ mówó wá afẹ́ gba owó níbì kan afẹ́ ṣe kinní kan níbì kan onítàn fẹ́ gba yín ni o ìlú ẹkùn fẹ́ gba ọ́fíìsì ìlú ẹkùn fẹ́ ra mọ́tò ìlú ẹkùn fẹ́ kọ́ pẹ̀tẹ́sì ìlú ẹkùn fẹ́ ra katapila wọ́n fẹ́ gba yín ni. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ń lù àwọn ọmọ ní tó bá wà mẹ́tẹ́mọ́ ìtọ́jú tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe fún wọn ẹ lè ṣe fún wọn ṣùgbọ́n kì í ṣe látọ̀dọ̀ ìlú ẹkùn torí àwọn akẹ́kọ̀ọ́ sọ pé opportunity ó fi ń gbowó ni ó máa ń gbà yín ni ẹ ti rí pé ọpọlọ wọn eérú ló wà ń bẹ̀ eérú òfúùtù fẹ́ tẹ̀ ẹ ti rí àwọn àgbààgbà ẹgbẹ́ àtẹlẹ́ tó jẹ́ pé 419 ní í ṣe kiri
àtẹ̀yìn èyí tí ò jẹ́ nǹkan kan tí ń pera rẹ̀ ní nǹkan àtẹ̀lé tó jẹ́ pé ilẹ̀ onílẹ̀ ní ń gbà àsìkò láyé ní Ìkòròdú Ògìjó èmi ò ní parọ́ mọ́ yín sẹ́ èmi ọmọ tó àṣírí yín ni tó jẹ́ pé abẹ́ ọ̀mbrẹ́là Ààrẹ Ọ̀nà Kakanfò yìí lẹ fi ń jalè lẹ fi ń ṣe 419 lẹ fi ń gba ọmọ ọlọ́mọ lẹ fi ń gba àwọn èèyàn mi ò ní dárúkọ àwọn méjèèjì yẹn àwọn ẹkùn yín tó fẹ́ gba etí yín níjọ́wọ́n àná tẹ́ ń tọ̀ sára yóò bá ẹ má jẹ́ kátà wá jẹ mọ́ o ẹ má gbàgbé the first program tí mo máa ṣe lọ́dún yìí mo ní ẹ̀jọ̀ ọmọ kóòtù gíire ní ọdún tá a wà yìí ẹ jẹ́ ká dárọ́ mọ́ ẹ̀yin ọmọ odù tó dá ìwà ní ọdún tá a wà yìí ẹ jẹ́ ká dá èké mọ̀ ká dá òtítọ́ mọ̀ pé tá a bá ti lè mọ méjèèjì yẹ jẹ́ Sunday Igboho ló ń parọ́ tàn wá ní a máa mọ̀ bó jẹ́ Abdulganiyu Adamu ló ń parọ́ tàn wá ní a máa mọ̀ ṣùgbọ́n aròpó máa pẹ́ ní láì mọ̀ pé ọba mi Èdùmàrè yóò jẹ́ ó yá ni ìlara Sunday Igboho tó ń ṣe ó tú àṣírí wọn síta. Ní mo ní kí n sọ fún yín ẹ̀yin tèmi ní Kwara ẹ jẹ́ àjọ jáde síta o ẹ jẹ́ àjọ jáde síta o ẹni tó bá látìlẹ́yìn ní ìrìn àjò ẹ máa ń rọrùn láti rìn o ẹ jẹ́ ká fẹ́ ènìyàn mímọ̀ ká fi sọ̀rọ̀ o ká fẹ́ ènìyàn mímọ̀ ká fi gbára wa o ká fẹ́ ènìyàn mímọ̀ ká fi gba ìlú wa táwọn bandit ti gbà padà o ẹ̀yin ọmọ Kwara South gọ́vnà Abdulrahman ò ní kí Sunday Igboho mọ̀ wá o Sunday Igboho ń bọ̀ ní ọ̀sẹ̀ yìí ẹ̀jẹ̀ àjọ ẹ̀jẹ̀ àjọ gbára wa kájọ lé àwọn ajínigbé kúrò ní ilẹ̀ wa kọ́kàn wa bá a lè balẹ̀ ẹgbẹ́ abẹ́ dáhùn àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé o àṣírí yín ò ní tú ara ò ní níyín torí ara kì í nílẹ̀ ara ò ní níyín o ara yìí ní ọjọ́ ara ò ní níyín o bójò bá rọ̀ ara mọ́ ń tulẹ̀ ní ìtura ó wọnú ayé yín lọ o gbogbo ìkólọ yín pápátá lọ bá mi òkè yóò dá padà Ọlọ́run yóò gbé aláàánú dìde sí yín àdúrà yín ti gbà o Ọlọ́run ti gbé aláàánú dìde o òun náà ni májàsọ́lá òòṣà Ìgbòho àwa ẹnìkanjọ wa gbárùkù ti aláàánú kí iṣẹ́ yẹn bá lè rọrùn fún aláàánú láti ṣe àdára fún yín o ìran àgbàrá kì í fòkòtò èrè ayé yìí ò ní fún yín rò tẹ́nìyàn kan bá sọ fún yín pé ẹ lè ṣe é táwọn kan bá sọ fún yín pé impossible ẹ sọ fún wọn pé ó possible táwọn kan bá sọ fún yín pé àwọn onílára People's Congress ló lè ṣe ẹ sọ fún wọn pé ìjọ tó ń fogún ọdún jó kí náà mú bọ̀ ń bẹ̀ òfo ọjọ́ kejì ọjà ara ò ní nìyí ẹja tó pàdé lọ́la ó dàárọ̀.